والصلاة والسلام على رسول الله وبعد بني فلو كيولو مطلاري كما بني بو محمد كما بني علي أطعن صحابة كما بني تقبع بوت لجوال كيانا lára ohun tí wọ́n ṣe lọ́rọ̀ yẹn lé lórí òní ká mọ̀ ká nímọ̀ sí àtọ́nbẹ láàrin ìmọ̀ àtàgbọ́yé ìdàkan náà ní méjèèjì ìgbà tí èèyàn bá lágbọ́yé ni wọ́n sọ pé ó nímọ̀ ntọ́ lágbọ́yé rẹ̀ ní nǹkan tó nímọ̀ nípa ẹ̀ so gbogbo àti wọn àwọn àfáà bá ń ṣe wá sí fún wa àbá ń kánú Quran pé ẹ wá mọ̀ ìmọ̀ tí wọ́n wí ni pé àgbọ́yé gbogbo ìran àmà bó ṣe wọlé kó rí tí ó bá ti ságbọ́yé kò sí mọ̀ nù kò sí wúlò fún so dandan ni kéèyàn gbìyànjú láti wá ìmọ̀ káàkiri kò wá sí orí kankan lára àmọ̀ bó ṣe wulẹ̀ kó ṣẹwà tó àfi tọ́lọ̀ ń bá jẹ́ kọ́rọ̀ ọlọ́run kọ́ ọ máa lo ntọ́ bá ti mọ̀ ntọ́ máa ń lò ó àjẹgbẹ́ àlùbáríkà ń bẹ́ ń bi bó o ṣe mọ̀ tó gbé bó o ṣe mọ̀ náà ló sì ṣiṣẹ́ tọ́ ntọ́ mọ̀ méjèèjì wá rí rọ́bìsì ní méjèèjì tọ́lọ̀ máa rọ́bìsì ẹ̀ onímọ̀ nípa nǹkan ọ̀dẹ̀ ṣiṣẹ́ tọ̀ wọ́n á lọ́wọ́ rọ́bìsì ẹ̀ yọ rọ́bìsì ẹ̀ ìyẹn lè mọ nǹkan kó ṣe tí ó bá ti ní ìpìlẹ̀ rẹ̀ ní ìgbàgbọ́ wa sọ́lọ̀ ó fẹ́ pé títò rẹ̀ rọrùn níbi tá a bá ti gba Ọlọ́run gbọ́ pé ọba àmìrè òun lọ́rọ̀ Muhammadu láti wá ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run tí mo gbàgbọ́ yìí fún mi fún gbogbo wa fún gbogbo ẹ̀dẹ́ ènìyàn ìgbàgbọ́ yìí òun ní ọ̀hà lé wa lọ síbi pé ọ̀dà mo fẹ́ mọ tọ́lọ́run fẹ́ lọ́dọ̀ mi kí ló dé tọ́lá lómii ó lè jáàmù mọ̀ kódà ó lè ṣe déédéé iṣẹ́ àìmọye àwọn kankan tẹ́ ń ṣe l'Amẹ́ríkà tó bá Islam mu àwọn èèyàn sọ pé kó sọ ọ́n lóríire àìmọye ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ bà lẹ́nu ẹlẹ́bọ àbí ẹlẹ́sìn míì tí èsè mùsùlùmí ẹ àmà gbọ́ tí wọ́n máa ròyìn ẹ̀ pé ẹ òbí ṣe ń sọ̀rọ̀ bí mùsùlùmí ẹ òbí ṣe ń hùwà bí mùsùlùmí pásítọ̀ obìnrin kan mo wo fídíò rẹ̀ tó wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ rò bí bóyá wọ́n dọ́gbọ́n lọ gbé muslim sister kan pé kó wá gbìjà ìsìláàmù sórí pódíọ̀mù àwọn kírísítẹ́nì ó ń dìfẹ́ǹdì àwọn mùsùlùmí tí wọ́n kírun déta tí wọ́n wá kọ́ sí wàhálà lójú títì ó mú kí àwọn mọ́tò dúró àtùgbà tó kírun tán àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n kálukú ń kọ́mẹ̀tì wọ́n gbé sórí íńtánẹ́ẹ̀tì pé sẹ́ni pé àwọn mùsùlùmí ń dí àlàáfíà lù lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń kírun lójú títí tí wọ́n jẹ́ mọ́tò ọ̀kọ́já bó jàgídíjàgan ni ya ẹni tó wá fẹ́ dìfẹ́ǹdì ọ̀rọ̀ yìí pé ṣé jàgídíjàgan kọ́ lóòótọ́ ìgbà tó kálukú ń ṣe tiẹ̀ tẹ́yìn wá kóra yín sí ojú títì tẹ́ni síbẹ̀ kò sáyé ń bò mí mọ̀ ojú títì yẹn ló kú táyì wá làwọn yẹn wá kó làwọn kan wá ń jà torí ẹ̀ obìnrin kan wá fẹ́ dìfẹ́ǹdì kí wá ṣe mùsùlùmí wá jẹ́ pásítọ̀ sẹ́ẹ̀sì ọ̀gá sọ pé adaràn lọ́wọ́ ẹ̀ inú chọ́ọ̀chì ẹ̀ tó wá wà níwájú àwọn àjọ rẹ̀ adaràn ṣùgbọ́n adaràn ò kàyéfì lárí o arábìnrin ọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́ta kan tí mo gbá mú arábìnrin ní ẹ fẹ́ máa blame àwọn mùsùlùmí ó ní ẹ̀tú dànù ipe ṣèèṣì ọlọ́run wọn ń sìn ṣé ọlọ́run tó sì ń sìn ṣé ò ju ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì lọ àti pé ọlọ́run tí ń sìn
ṣé kò tó lẹ́ni téèyàn tí máa kọ́ sí go slow ó ṣe àgbékalẹ̀ rẹ̀ ẹ̀rọ bí àfáà ni àbí awúsí lẹ́nu ó ní ẹ̀bàjẹ́ ronú sáwọn tínú bí ń pé ṣe nǹkan ọmọ sí wọn ó ní ọlọ́run àgbà ọlọ́run ńlá ọlọ́run tó ju gbogbo anybody wa lọ kò tó dúró dè kó parí mọ́tò ẹ kó parí màsí ẹ kó stop níbi tó wà kò tó retí pásítọ̀ ní wúrẹ̀ ṣùgbọ́n bó ṣe wá gbogbo tí ń sọ ọ̀rọ̀ dáadáa ní sọ kí ló nù nù ọlọ́run ní wàlẹ́wọ́ amúnà alul kitab làkàna khayran lahum ọlọ́run kápá kìsẹ̀ ń bá lè ní máa ń nìní àwọn kankan ń bẹ lọ́dọ̀ wọn kò bá jó orí fún àwọn dáadáa pọ̀ lọ́dọ̀ wọn tí wọn bá ṣàǹfààní ẹ̀ láyé àtàlìkìyàmọ̀ ṣùgbọ́n òfò ló máa jẹ́ fún lálìkìyàmọ̀ kí ló dé wàlẹ́wọ́ amúnà alul kitab ọlọ́run ní kankan bá fi ìmánì tẹ́lẹ̀ làkàna khayran lahum kí á ní à ń pè ìmánì iná ní kéèyàn gbọ́ lọ́ngbọ́ àtànẹ́bí Muhammad tó o bá ní mo gbọ́ lọ́ngbọ́ mo gba Jésù gbọ́ kì í ṣe ìmánì o ti fail gba Ọlọ́run gbọ́ gba Muhammad gbọ́ ọ̀ bá ti gba Muhammad gbọ́ ò lè gbọ́ lọ́ngbọ́ tó o bá ti wá gbọ́ lọ́ngbọ́ látara Muhammadu ò lè gẹ́ẹ̀tì Jésù náà ó sọnù bí Jésù ni ntàrán útùbà wa lé lórí nù pé òun kálukú wa kódà tá a bá ń rí dáadáa ṣe ẹjẹ́ á máa chẹ́ẹ̀kì ọkàn wa pé ṣé nítorí Ọlọ́run sì ní dáadáa ń fi kọ́ntínú torí lọ́pọ̀lọpọ̀ ọgbà àárọ̀ ní mánì rẹ mọ èṣù ti báyé ẹjẹ́ lọ́sàn-án dìrọ̀lẹ́ dalẹ́ àdàbí lásìkò ń sì ń bọ̀ tẹ́nìkan jáde lé múmi ní àmọ́ gbàtí wọ́n bá fi padà délé ó ti di kèfèrí àsìkò láwa yìí o àsìkò táníyàn ọmọ bàjẹ́ látara àwọn nǹkan kan gbogbo ibi tẹ́ ẹ bá ti rí nǹkan mẹ́ta ẹ ṣe rádàwó mẹ́ta gbogbo ibi ẹ bá ti rí nǹkan mẹ́ta ẹ rí àdàwó mélòó àdàwó mẹ́ta alákọ̀ọ́kọ́ gbogbo ibi tí mùsùlùmí tí wọ́n bá ti máa kó jọ lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ni pé tẹ́ ẹ bá fẹ́ fọ̀rọ̀ Ọlọ́run bá wọn sọ̀rọ̀ wọn ò kó jọ àmọ́ kápẹ́ ẹ fẹ́ há nǹkan ni ẹ lè má rí wọn tó gbogbo ibi tẹ́ ẹ bá ti ní mùsùlùmí tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run ní máa ń sàwọn àjọ tẹ́ ẹ bá ti pé ọ̀rọ̀ Islam gbogbo wọn sàjọ ni àmọ́ tẹ́ ẹ bá ní afẹ́ há nǹkan fún yín ni o wọn à ní wá wọn à ní kàkún ìyẹn jà pẹ́lẹ́ rì ìyẹn ni pé mádàmà tí mùsùlùmí tí àkọlé Islam bá sì pọ̀ bọ́n ṣe pọ̀ lẹ́mìí wọn àkọlé Islam pọ̀ lẹ́mìí wọn bọ́n ṣe pọ̀ tó náà làkọlé Islam pọ̀ tó tẹ́ ẹ bá ti rí Ọlọ́run ṣe méjì òkú tó mọ ẹ sọ ẹ sóti Ọlọ́run ṣe méjì òkú tó bá ti wá ṣe méjì yóò ṣe oore mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ tẹ́ ẹ bá ti rí Ọlọ́run ó ṣe mẹ́ta yóò ṣe aburú mẹ́ta gbogbo gbàtẹ́ wá ti pé mùsùlùmí Islam ń kó wọn jọ ẹgbẹ́ àlàyé mi o tẹ́ ẹ bá lẹ́ fẹ́ rí wọn ẹ fẹ́ bù wọn ní nǹkan ni wọ́n lè mọ́ wà ẹ lè rí yẹn bí mẹ́ta ṣùgbọ́n tẹ́ bá ní ọ̀rọ̀ Islam dé o ẹ̀yin mùsùlùmí ẹ já kójọ ẹ bá rí 300 arábìnrin tó bá di àsìkò ìgbà tó bá dàsìkò òkùnrin ayé gbogbo èrè ọ̀ dàrú ṣùgbọ́n tó bá tásìkò tọ́lọ́ fẹ́ ṣàánú wa ọlẹ́wà rí i pé báwọn yẹn ṣe máa ń pọ̀ ń jí mọ́ wọ́n ń pọ̀ bẹ́ẹ̀ lásùbà èrò tí ń wá mọ́sáàsì lásùbà ó ṣe déédéé èrò tí máa ń pọ̀ ń jí mọ́ tí máa ń wá jí mọ́ ìyẹn ni pé àwọn tí Islam ń bẹ lórí ẹ̀mí wọn tí wọ́n kà kún wọ́n pọ̀ enough tẹ́ bá ti wá rí nǹkan ẹlẹ́kejì tọ́lọ́run ó ṣe rè Ọlọ́run ó kó àṣẹ agbára iyì yóò fi kún fún ọ ẹnì kankan nílùú tí mùsùlùmí bá ti ṣe bẹ́ẹ̀ kò ní sí ìran kankan tí ó wà lókè wọn
àwọn ni wọ́n máa gbà yìí àni wọ́n máa ṣe yẹsà fún àni wọ́n sì máa sọ̀gá. tẹ́ ẹ bá ti wá rí ibi tí ọlọ́run bá ti ní kírú àwọn mùsùlùmí báwọn máa sọ̀gá ọlọ́run ó sọ lẹ́kẹta yìí. kí ni ẹlẹ́kẹta wọn? gbogbo ntá ń jẹ láyé tí gbogbo ẹ fi rọrùn sánmà ló ti wá. sọtí sánmà ló ti wá. tí ọlọ́run bá stọ́pù sáfìsì sánmà ó ní òrùn márùn òjò márùn afẹ́rẹ́ máfẹ́ kí ló ṣẹ́kù nọ́ọ̀tì. sáfìsì mẹ́ta tí mo ra dá pọ̀ sáfìsì sánmà pọ̀ o òrùn márùn so òrùn ọ̀pá kankan mọ́ òjò márùn afẹ́rẹ́ máfẹ́ àbí ilẹ̀ nífẹ́ afẹ́rẹ́ àtòkè táfẹ́rẹ́ ọba ti fẹ́ àákù bójú ọba ti rọ̀ ntáàjì òní sí bóòrùn ọba sì ràn ntọ́ba jáde àpọ́n àjìnà òní sáfàní. Al-Qur'an wàá fi yé wa yí pé gbogbo òlù tí a bá gbọ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run yóò sọ àlùbáríkà kalẹ̀ fún wa láti kíni o láti sánmà. Ànábì wa Muhammad ó ní tó bá ti di pé àwọn mùsùlùmí ó serious Ọlọ́run wa yóò fi ya zununu yóò fi jẹ wọn. Kí á ní zununu? Ó ní wípé òjò ò ní máa rọ̀ lásìkò tó yọ rọ̀ àsìkò tó expect ẹ̀ ní ọmọ sikini ní ọmọ rọ̀ àbí ta ló expect òjò ń jẹta Ìgbò la ní ìdí ẹ̀ Ìgbò ní rọ̀ bó ṣe rọ̀ yìí ní ìsìn ẹ̀ lérò ẹ bó bá tún wọ ọlọ́run lè sọ pé ọ̀dà yóò tún pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó rọ̀ mí ó ti bá nǹkan jẹ́ kákọ́ bá lè lọ tẹ̀léra wọn ni ó ṣe kéde o ni ó jẹ́ àǹfààní. kódà díìsì kan bẹ táwọn sọ pé tí ọba wà á rò báyìí yóò wà bá nǹkan jẹ́ ni ìtọ́rọ̀ ẹ̀wù arúgbó kan tó bàjẹ́ kò sẹ́ni tí ò mọ̀ láà bá a ṣe ń sọ pé aláàgbà òjò rọ̀ bẹ́ẹ̀ ni ká òkú ti gbó iná bàjẹ́ gíláàsì fọ́ ó gbélé. Ànábì ní ṣé àwọn ibi tí kan ti bẹ̀rẹ̀ tẹ́sán ọba ti pàtàkì lórí ẹ̀mí wa ó yẹ nírú kan báwọn máa ṣẹlẹ̀ tẹ́ ẹ bá ti wá rí mùsùlùmí tó ẹ pé wá ẹ̀sìn pàtàkì lórí ẹ̀mí ẹ̀ ó dàda kọ́ lọ́wọ́ fún lẹ́lẹ́kejì ó náà ní ẹ̀ǹzà ìjẹ́ ń pè ní sáà ni pé ẹ̀ ní yí ń lò ẹnìkan ò sì ní jọ̀gà lé yín lórí ẹni ẹ bá ṣe tiẹ̀ ní ọjọ́gà ẹni tẹ́ ẹ bá ṣe tiẹ̀ kò ní jọ̀gà tọ́ba tí wàá di wípé àwọn èèyàn tó dáa ló pòdúsì àwọn ọ̀gá tó dáa ìjọba tó dáa ntọ́lọ́wọ́ àṣẹ ni pé gbogbo nǹkan tá a bá ń ṣòwò rẹ̀ àlùbáríkà ọmọ wọ̀ ẹja wo mú wálé petrol náà yóò mú wálé iṣu ó mú wálé ẹ̀gẹ́ ó mú wálé àgbàdùn gold odò owó ṣàǹfààní ilẹ̀ ẹ̀wọ́ dáa ojú ọ̀rọ̀ lásìkò yẹ kọ́ rọ̀ kò sí ní bá kan wá jẹ́. àwọn nǹkan mẹ́ta yìí ìjìyà ní látara nǹkan mẹ́ta tí mùsùlùmí tí ọba ti lákòólé ẹ̀sìn Ọlọ́run sọ wọ́n dọ̀lẹ́ àtẹni àbọ̀ ó dé ní àbí ó dé ní ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ti lákòólé ẹ̀sìn Ọlọ́run ó sọ yín dọ̀lẹ́. ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run yọ̀ǹda ìbàjẹ́ kó fọ́n ká. ẹ̀kẹta Ọlọ́run wà nasara alifitinatu walkot fitina síbẹ̀ yẹn ta yí ẹ̀mí yẹn táwọn mùsùlùmí tí wọn bá ti lákòólé ẹ̀sìn Ọlọ́run yóò wà yọ̀ǹda ọ̀lẹ sí wọn la kí lọ̀lẹ wọ́n lẹ ní mọ́ọ̀nì wọ́n lé wájú ọ̀tá
wọ́n lè ní mánì ní wípé wọ́n ní súnmọ́lọ̀ dáadáa wọ́n wà léwájú ọ̀tá ò ní bẹ̀rù wọn mọ́ wọ́n lẹ́nu wọ́n ní bẹ̀rù àti yàn wọ́n jẹ wọ́n ní bẹ̀rù àti yàn wọ́n jẹ láéláé wọ́n máa yàn wọ́n jẹ lọ́fẹ̀ẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa yìí tá a kábùkù káàkiri àwọn mùsùlùmí nítorí pé kò sí ẹ̀sìn lórí ẹ̀mí wa ni ẹgbọ́n mi yóò sìn pé kò ṣẹ̀ṣẹ̀ ni tí ẹ bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ẹ máa retí corruption bá ń ṣe ń jalè bẹ́ẹ̀ náà ni wọ́n máa yan yín jẹ corruption ò kì í ṣe fìtínà sotí corruption ìwà àbàjẹ́ iṣẹ́ ọwọ́ wa lòun fìtínà tí ọ̀dọ́ Ọlọ́run ló wà gbogbo ntọ́ yẹ kó ṣèyàn láǹfààní kọ́mọ́ ṣèyàn láǹfààní kọ́rọ̀ òdojúrú wàlúkọ́tùlù ká máa para wa ká máa jíyàn gbé òun ìyá ni ṣùgbọ́n fasad ó ní pé nǹkan tí ọ̀dọ́ rọrùn bí a san iṣẹ́ ìjọba kò ní wú àwọn èèyàn lórí mọ́ iṣẹ́ àdáni ní ọmọ síkínni ṣáàṣì mọ̀ pé ìtìjọba bá gbé kalẹ̀ lọ́yẹ kó yẹ kó skul ìjọba kọ́ dáa ju sukuu aládàáni lọ hospital ìjọba kọ́ dáa ju kíni lọ aládàáni lọ sáfìsì ìjọba kọ́ dáa ju sáfìsì kíni o aládàáni lọ ìjọba ń pè ní fasad corruption ni pé àwọn aládàáni ọwọ́ àṣà jù wọn lọ ẹ mọ̀ pé orí ti di kíni o ó ti dìdí gbogbo sáfìsì gọ́ọ̀mẹ̀ntì pátá ní Nàìjíríà lọ́wọ́ báyìí náà ni àdánwò wọ. náà níbi fọ́nrán yìí mo ń sọ fún wa yìí pé everybody ẹ ti wà ní lẹ́fù pé ó yé yín pé nǹkan ti dàrú a pàrọwà fún yín tá a bá láwà náà láfa o ó yé èyí ò sì tọ́ka sí pé ìjọba ààrẹ wa yìí kò tọ́ka sí pé kò fẹ́ẹ̀lì ó fẹ́ẹ̀lì o kì í ṣe pá ń gbìjà rẹ o ṣùgbọ́n à ń sòdodo ká ní kí ni reason tí gbogbo nǹkan fi dàrú Nàìjíríà títí a náà ń bẹ́ ń bẹ̀ tìjọba náà ń bẹ́ ń bẹ̀ àbòsí ni ká di ẹ̀bi irú ìjọba nìkan àbòsí àti fífọ́nú ẹ jẹ́ fún yín lápèjúwe sẹ́ẹ̀mọ̀ yìí pé gbogbo nǹkan tí wọ́n ń àwọn ọjà kan bẹ lólúpọ̀nà ń bí tí ọ̀wọ́n tó wò tí ọ̀wọ́n níwò àbíkan tọ́lẹ́sì ní olúpọ̀nà tọ́wọ́ àwọn níwò lápèjúwe ìwò ń ta abọ́ gààrí ní 1-2 àmì 1-1 wọ́n sì ń ta ní ọ̀gbàgbà tọ́ ẹ̀sẹ̀ léwó sí ní 800 naira tá a bá déèrè àwa lọ kó arẹ́lẹ̀ àwa kan tó lọ rè kó gààrí wá láti rè àwa sì ń ta ní dáàrú yìí jíra lẹ́lẹ́ àwọn ní 950 nígbà wọ́n ń ta nígboro ní 1112 èmi 13. iṣẹ́ owó tọ́nu ìjọba ní dọ́là kan máa sẹ́ni tí ó tó 1000 dọ́là kan kò tó 1000 naira bíi 800 something níjọba ní wọ́n sẹ́ àmọ́ kò síbi tó ti fẹ́ rí àwọn ibi tó ti rí ní 1415 lọ́wọ́ ìyẹn ni wọ́n máa ń pè ní black market ìyẹn ni pé kì í ṣe tìjọba o so ìjọba ṣe corruption tiẹ̀ láti mú dọ́là ẹyọkan péré ká máa fi 800 900 náírà rà dọ́là kan corruption olórí ibú ni táwọn tó bá dọ́wọ́ ọ̀dọ̀ tí ayọ́ àdí 1415 àwọn náà sì ti àná ń bẹ̀ orí bí àbí orí bẹ́ẹ̀ ta ní bẹ́ẹ̀ náà aráàlú tó náà lẹ́mìí pé òun ó jalè tó ń bá níbẹ̀. àjọba Nàìjíríà jẹ ní òkè ṣe Bola Ahmed Tinubu bọ́ọ̀lù kan sì ń bẹ tí mò ń sọ fún yín tá a bá yé tí Bola Ahmed Tinubu sọ̀rọ̀ ànígẹ̀tẹ̀ ọ̀fẹ́ tún ṣe kò ṣeé ṣe ni
èmi sì máa ń fi kíní kan kún un pé wọ́n ń pàrọwà ni wọ́n ń jẹ ata lẹ́nu ni wọ́n è gbé mi. agbára àwọn tí ń bẹ yìí kọ̀ ká àti túnṣe wọ́n sì ní ìgbésẹ̀ kankan tó lè túnṣe gbogbo ìgbésẹ̀ tí ń gbé wọ́n kà máa gbé lásán ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ga sí lókè tí ń ga sí tí wọ́n sì kì í lọlẹ̀ Nàìjíríà tó bá fẹ́ da yóò dùn ní ṣùgbọ́n èyí times 3 ó tutù wá fẹ́ ju times 3 lọ. Jonathan gbogbo ọdún tó ń lò nǹkan wọ́n sí ni gbà tó dóyọ ọdún mẹ́jọ ti Buhari gbogbo ti Jonathan tó bá jẹ́ 150 ó di 300 abẹ́ẹ̀kọ́ ni ọdún mẹ́jọ ni o odidi ọdún mẹ́jọ ni o ló fi di times 2 bẹ̀tẹ̀ yìí ò tí pọ̀dọ̀ kan tó fi di times 3 ìjọba ìwọ́ọ̀sì ju ìjọba Buhari lọ. àwọn gbólóhùn kan tá a ní kẹ́ ẹ máa gbẹ́nu yín sọ̀nkú ń bẹ̀ wọ́n ní pé Buhari lọ́ọ́ dálẹ̀ níbo ebe ẹjọ́ ṣe ni àwa mọ ìjọba tí Buhari ṣe ẹjọ́ ṣe ni president wa Muhammadu Buhari èmi ó sì máa sọ́dọ̀ la pẹ̀lú tá a mọ̀ pẹ̀lú ẹ̀ kì í sọ lọ́ba Nàìjíríà jẹ́ ẹ̀yin ẹgbẹ́ rádaràda ní tẹ́ kóra yín jọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ náà lẹ́tọ́ wá tẹ̀lé bàbá Bola Ahmed Tinubu wáyé o ẹ̀yin náà ní o kìí dẹ́ sẹ́yìn nìkan lẹ̀ máa ń wà bó ṣe PDP ìwà tí ó lọ wù ìwọ ẹ̀yin ọmọ Nàìjíríà ni ó lè jìjà ọ̀kàjúà èmi takú mọ́ wọn lọ́wọ́ pé kò ṣeé ṣe tí n bá fẹ́ gbà kó ṣeé ṣe ntẹ́mi ó rí rè gbogbo bí tí corruption wà kọ̀rọ̀kọ̀rọ̀ àti gbangba gbogbo ọ́fíìsì corruption wà ẹ má gbógun ti lẹ́fù kan fi lẹ́fù kan lẹ̀ sẹ́ni corruption ẹni tí owó rẹ̀ ò lè kọ́lé láàrin ọdún mẹ́wàá ọdẹ kọ́ ilé tó kọjá ilé tó yẹ kọ́kọ́ láàrin ọdún mẹ́wàá láàrin oṣù mẹ́wàá ẹ tí ò lè kọ́lé láàrin ọdún mẹ́wàá ọdẹ kọ́ ilé láàrin ilé tó yẹ kọ́ yẹ kọ́ parí ẹ̀ láàrin ọdún mẹ́wàá gan kákọ́ bá tiẹ̀ra ká ọ yáwó kó ọ wá parí ẹ̀ láàrin oṣù mẹ́wàá. ẹnìkan ó ń jí owó ẹgbẹ̀rún èèyàn ẹnìkan ó ń jí owó tó yẹ pé èèyàn 1 million gẹ́rẹ́gẹ́ wọ́n lè ná fún 50 years èèyàn 1 million gẹ́rẹ́gẹ́ ó lè ná owó tó nìkan jí fún 50 years ẹnìkan ó sì jí níta wá wí ni pé ẹ lọ health ẹ lọ education ẹ lọ ministry ẹ lọ state ẹ lọ federal ẹ lọ local ẹ lọ kọsàn ìwà àbàjẹ́ ẹbẹ̀ tẹ́ ẹ bá lè kọsàn rẹ̀ owó tẹ́ ẹ pa wọlé láyé ẹ ní yá owó níbi kankan owó tẹ́ ẹ máa pa wọlé nítorí pé ẹ kọ̀ bàjẹ́ ó ti tó ṣèjọba federal ó tó ṣèjọba state ó tó ṣèjọba local kìí ṣe pé à ní nǹkan àwọn èèyàn tá a ní ni wọn kó nǹkan tá a ní wọn kó lẹ̀ wọn hò dẹ̀ ẹ̀yin wàá dé ẹ wàá gbà tọwọ́ wọn kú ẹ wàá ní báwọn yẹn ṣe rí nu bẹ̀tẹ̀ ti kéèyàn mi wà èèyàn wọlé kó wá ṣé Mákàlẹ́ ti kó ẹ wá ní àbí Jerusalem àwọn wọlé kó wá àwọn ará Èkó lẹ kó wá tani eso le the same thing in advance ló wá ń continue sí inna Allaha la yughayyiru ma bi qawmin ìjọba Bola Ahmed Tinubu ò lè change tí ń bẹ ńlẹ̀ hatta yughayyiru ma bi anfusihim ẹ̀yin gẹ́ ẹ̀kọ́ change àwọn tíìmù yín tẹ́ bá change tíìmù yín tán tẹ́ fight corruption pẹ̀lú àwọn tẹ́ ẹ kó lọ tẹ́ ẹ fi ṣe mínísítà tẹ́ ẹ fi ṣe rẹ́pù tẹ́ ẹ fi ṣe sẹ́nétọ̀ tẹ́ ẹ fight corruption bẹ́ẹ̀ nínú fílà ẹ wá mú corruption yẹn ẹ wá gbógun tì dé local area kí gbogbo kọ́ máa lọ déédéé pẹ̀lú òótọ́ bá náà ṣe fẹ́ kọ́ máa ṣìyàn jẹ
à ń tẹnumọ́ o tí wọ́n bá gbé gbèsè yìí ẹ má retí pé wọ́n rí ṣe o ìwà àbàjẹ́ wa òun ló dé lẹ́fù kókó yàjẹ́ wa ẹ bá ń sọ ná bóun ó sì ṣàtúnṣe tí ẹ bá kọ owó ní ìsìnkú ẹ̀yàwó wọ́n fẹ́ yáwó báyìí kí ló dé kò sówó ńlẹ̀ ilé ìgbìmọ̀ asòfin tí ó sáyẹ̀nsì pé ẹ̀yàwó lóòótọ́ yóò kọ owó tiẹ̀ tí ó gbà mọ́ ní situation tá a wà yìí yóò tún kọ owó tiẹ̀ tí ó gbà mọ́ wọ́n láwọn fẹ́ repair tí ó ti wà repaired wọ́n á tún fẹ́ tún repair rẹ̀ ibi tó fine bí ìkànnì wọ́n tún wá fẹ́ tún ṣe pẹ̀lú 30 billion naira pẹ̀lú situation yìí ṣe ní ìdí àti tó ṣe kí ló fẹ́ bọ́ ẹnu wa tó fẹ́ tán ìṣòro wa níbi àgàtẹ́ fi ń jókòó tí ó bàjẹ́ àdàrà yìí láàmú ṣé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ ẹ ti ń dà yìí láàmú ni mi ò ní wínú gbọ́dọ̀ mi láti kọ́ yín sí anybody àwọn òsì fẹ́ kéèyàn máa ṣe ráyọ̀tì kọ́ máa ba dúkìá jẹ́ àbí kọ́ máa ṣèyàn léṣe àdídásí kò sí nǹkan tó burú bí káwọn èèyàn fẹ́ ìwọ̀n wọn torí bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ yóò sì kárí àfi ká ṣàtúnṣe àmọ́ ẹgbẹ́ o gbogbo wa yìí náà lá contribute sí àtúnṣe o gbogbo wa yìí ni o àtẹ̀mí àti rẹ táwọn kan bá ń ṣe táwọn kan ò bá ṣe ìtumọ̀ ẹ̀ ní wípé àwọn kan ń gbégi àwọn kan sì ń bọ́n ṣe ń kọjá lọ bẹ́ẹ̀ làwọn kan sì ń dé lẹ́yìn wọ́n sì ń tú ìzẹ́rù náà ni ọjà sí kíní sì ti burú ẹ gbọ́ ẹ máa gbọ́ mi dáadáa kò lè lọlẹ̀ àyàfi kẹ́ẹ̀yẹ yarí oye ṣe tó bá fẹ́ lọlẹ̀ ní tí wọ́n kọ́ ṣe ibi wọ́n ti dàrú náà ni wọ́n ti tòtò ẹ kọ́kọ́ pàṣẹ ṣe mà sọ́bsidì àní ẹ má yọ ṣùgbọ́n ẹ má ti yọ oye àwọn tí wọ́n ṣe sọ́bsidì rádaràda ni ẹ yọ sọ́bsidì sẹ́ àmọ́ ẹ má ti yọ kó sí ìlú tó o ti sọ́bsidáì kò sí kọ́ńtì náà ẹ má ti yẹ kílẹ̀kílẹ̀ bẹ́ẹ̀ yọ sí ẹ kọ́ ṣe sùúrù náà ibi ẹni wọ́n ń ṣe owó sọ́bsidì dáadáa ni ẹ kọ́ dì pẹ̀lú àwọn tí ń ṣe dáadáa wọn ẹ gbà á èyí tí ẹ bá jí ẹ chẹ́ǹjì wọn ẹ̀kejì ẹ wá múra nǹkan mẹ́ta ni yí pé one èèyàn tí ó manage subsidy tá a bá ti yọ tán àwọn tí ó manage gọ́ọ̀mẹ̀ntì ká má dàbí àwọn tó náwó kíni o subsidy náà àti ẹ̀ máa manage area ẹ̀ Sanusi Lamido ọ̀tẹnumọ́ àjọ NNPC kan ni ó ní kí wọ́n ọ́dìtì wọn ẹ chẹ́ẹ̀kì wọn kẹ́ẹ̀dẹ̀ chẹ́ẹ̀kì àwọn ará Central Bank àwọn méjì wọn ẹ chẹ́ẹ̀kì bọ́dà wa awo owó ní bẹ́ẹ̀ bọ́dà tààrà nǹkan ní 600 naira tí ó wà àwọn àmà ìgbà tí wọ́n bá fi kọjá sí ara ní Kútọ́nù ní 600 naira ìgbà tí wọ́n fi wọnú Nàìjíríà tí ìkọjá ń bọ́dà ó ti di 6,000 tani bẹ́ẹ̀ bọ́dà custom duty ìnira lọ́jọ́ faraàlú ẹ gbọ́dọ̀ kó ráìsì wọlé ọ̀rẹ́ kó wọlé yìí báyìí lẹ́sàn-án lé lórí ẹ gbọ́dọ̀ kó wọlé òfin dìdìrín iye tẹ́ ni wọ́n máa sanlé lórí náà òfin ìka àgbákòtò wa mẹ́mbẹ̀ ni pé ẹlòmíì báyìí ẹ wà báyé ẹ̀jẹ̀ ẹ sísì ẹ̀ ní òtò gbérí mọ́ àwa ní ráìsì wọn rádaràdà ni wọ́n ṣe mọ́dà èyí tẹ́ mójútó ẹ̀rọ epo wa Mr. President máa yọ subsidy ẹbí ọ̀bà wọ̀ ẹ̀ dá padà káwọn kọ́ padà sí iye táàrin epo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ìgbìmọ̀ kájà àbẹ́ ilé ẹ̀kọ́ gbégbèsè ẹ̀dẹ́ epo padà sí bó ṣe wà lẹ́yìn náà ẹ wá mú ọjà kọ̀ọ̀kan ẹ dí ìpẹ́ láti máa mẹ́mẹ́
ẹ control price ọjà nígbà tẹ́yìn náà bá ti control ètí ń bẹ lọ́wọ́ yín tọ́jọ́jọ́ òsè kí ni o gbowó lórí ẹ dín pẹ̀lú wọn ẹ bá ti fowó lọ́jà olúwo fẹ́ tí odò rí pa kí ló dé ó ti pọ́nmọ́ wọn jù nílùú yìí kẹ́ ẹ máa ṣèkà àwọn aráàlú ọlọ́run fún wa lówó gbogbo ibi tẹ́ ti ń ta ọjà wọn tọ́lọ́ bá fún wa lówó àtàlẹ́sì bí bá ṣe ń sọ̀rọ̀ yìí o 9,000 ní ń bẹ láàrin àwọn àtàwọn tipa níbi ìpẹ́ gravel tẹ́ bá lọ rà lọ́dọ̀ wọn ẹ wo èsì 9,000 naira àbọ̀ká gbọ́dọ̀ wá ní 9,000 àpò yín ni ó wà 9,000 naira àdẹ̀sọ́ọ̀tì wọ́n kóra wọn jọ nílùú yìí àwọn mafia kan wà nílùú yìí tẹ́ lórí gàrí wọ́n fi ara ní ara wò lónù bó ṣe wà lọ federal nù bó ṣe wà gbogbo ministry nù àwọn la ní wọ́n fight wọn tẹ́ ẹ bá dá subsidy padà ẹ wà gbé ìgbìmọ̀ ká dá ní tó pé EFCC àwọn tẹ́ ẹ bá ń bá jà ní lẹ́ẹ̀ká àwọn tẹ́ ń bá jà EFCC àwọn aráàlú náà yọ wà àtúnṣe ìjọba yọ wà ẹ mú ọlọ́pàá ẹlẹ́fẹ́ dá EFCC lẹ̀ ọlọ́pàá gangan tá à ń complain lórí lẹ́tọ́ wá kó EFCC lè lọ. ṣé bí àjọ mi lọ kẹ́ ẹ̀ create kẹ́ ẹ̀ train wọn kó tó má jọ ọlọ́pàá mọ́ gbogbo rẹ̀ wá rí bákan náà advance corruption. ẹ sọ fún àwọn tó máa ń nìkan ṣe tí wọ́n bá ṣàánú wa bọ́bá sì dàrú ní ẹ dákun ẹ wá wọn kí ló ṣe gọ́ọ̀mẹ̀ntì gan àwa ti sọ fún yín ká tó dìbò fún yín aládìbò fún yín ṣùgbọ́n ẹ lérí ṣe orí mi bá rí náà mo ti sọ ẹ lérí ṣe àwọn kan bẹ ẹ máa ń wò bí bá nǹkan kékeré ni kò kéré ọlọ́wọ́n ọ̀fà bó sì bẹ́ẹ̀ ṣe rí o bàbá tí ẹni ó tún èkó sí àwọn èèyàn wo ní bẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níjọ́ tí ń tẹ́kọ̀ọ́ sí sáwọn Gbàjàbíàmílà yìí ni ọmọ sẹ́ni Gbàjàbíàmílà ó lẹ́nìkan tó mú wá ó ń tọ́ ẹ ti lé dànù nítorí òótọ́ bàbá yẹn láwọn ni tún èkó sí bẹ́ẹ̀ ni bẹ̀tẹ̀ àwọn tíìmù tẹ́jọ tún èkó sí sáwọn náà wọ́n sì wà pẹ̀lú yín lónìí reality ni torí àwọn kan bẹ́ẹ̀ kó kò lé bẹ́ẹ̀ ọmọ kan tó lé lọ́yọ̀ ọmọ sọ́sẹ́ ti bàbá ó lè yẹ burú débi pé tí wọ́n bá jọ jókòó báyìí màmá Gbàjàbíàmílà ẹ̀yin bá bó wá ní ọ̀rọ̀ ṣe rí wọn ní rójútu ọ̀rọ̀ ṣé nígbà tí ìfẹ́ mólè ní tàǹbẹ̀wò tó wá jẹ́ pé ọmọ rẹ̀ gan tí ń bẹ nù lé òun gan ti yọwọ́ mọ́ ọlá ó lè ta lọ́wọ́ àrí ojúráyè sọ̀rọ̀ rẹ̀ mọ́ ni àbọ̀mọ́ tó ti yọwọ́ mọ́ ọlá láti inú ilé èwo ló fẹ́ dì pẹ̀lú wọn ní táìmù kan náà bàbá yìí bí ọba ṣàṣeyọrí bí ó ṣe ṣèrò ẹ kọ́ dá sọ́bsidì yẹn padà ẹ wá lo force láti change ọjà padà bó ṣe yẹ kó wà ẹ̀kẹta ẹ má jà gbọ́ dọ́là mọ́ nílùú yìí ẹ̀yin lẹ́ ná dọ́là náírà làwọn mẹ̀kúnnù ná ẹ̀yin lẹ́ mọ dọ́là ẹ lé dọ́là yín ẹ lọ́ máa ná l'Amẹ́ríkà tí dọ́là bá ti wá wọn báyìí ayé tàwa àmọ́ ọ̀run bí kí ló dé ṣá àwọn alá dọ́là ni ẹ lọ jọyìn ṣe bísíkì àbúrò dálẹ̀ àjọ tuntun tí wọ́n dálẹ̀ Saudi ti jọyìn àwọn orílẹ̀-èdè Áfíríkà kọ̀ọ̀kan náà ti jọyìn Nàìjíríà lọ jọyìn ẹ má wojú rere Amẹ́ríkà dọ́là ò pé wa àwọn tó lọ jọyìn wọ́n ní dọ́là ò pé àwọn sọ wá pé àwa náà ni kí lè fẹ́ máa kí ni bẹ láàrin ẹ̀yìn àwọn dọ́là tẹ́ ti jùmọ̀ la nígbà Saudi tó lọ́jọ́ ìṣọ́ lọ́jà Saudi lógun Egypt lọ́jọ́ ìṣọ́ lọ́jà lógun Russia ń bẹ ń bẹ gbogbo àwọn olóòdè China ń bẹ ń bẹ àwọn olóòdè tí ó yẹ pé ìṣòwò pẹ̀lú wọn ọjà wọn ò wọ́n èyàn ní wọ́n gba ṣọ́ọ̀bù wọn ní 1,000 naira ló wọ́n máa gbà lórí ṣọ́ọ̀bù ẹnì kan sọ pé 30,000 ló wọ́n máa gbà ẹ wá ní mo ń tijú 30,000 ní wọ́n ní 1,000 sì dá lóòótọ́ ṣùgbọ́n ẹ̀mọ̀kọ ọ̀rẹ́ wa ti pẹ́ orí rẹ̀ ti burú bẹ́ẹ̀ náà ní dọ́là
àti àwọn bẹ́ẹ̀ náà ni àwùjọ dọ́là àtàwùjọ tó tọ́ ẹ̀sẹ̀ dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ló ti ń sá fún dọ́là ẹ̀yin náà ẹ̀ sá fún ọ̀kan náà lọ́ọ̀yà àgbà ní Nàìjíríà ó ti pe federal government pé wáyé tẹ́ ẹ̀ lọ́jọ́ yìí àwọn pọ́lísì kan bẹ pọ́lísì olórí ìgbúrú ni nítorí pé kàfẹ́ yọ àwọn wẹ́ẹ̀sì nú ẹ bá máa fara ara ní àwa ó dé ní ìkejì nítorí pé dọ́là lẹ́fi kíìpù owó yín tọ́mátì wọn sọ pé dọ́là àwọn owó yín ọmọ pọ̀ sí bẹ́ẹ̀ lára ọmọ ní àwa àwọn táwọn yìí o ara tí ń niwá owó tiẹ̀ ń dọ́bù ni o times 3 ni o bára ṣe ń niwá tó lówó wọn máa sí kíni ní ọmọ pọ̀ sí wọ́n ti wá lérò yìí pé tó bá dásìkò òbò tába tiẹ̀ láàánú ìdìbò gan nígbà tá a bá ra ìbò kọ̀ọ̀kan ní 25,000 naira bẹ́ẹ̀ bá ní ta lórí wá ti burú débẹ̀ ọlọ́run ṣàánú wa ìparí ọ̀rọ̀ mi àwọn Palestinian amí tí wọ́n àjọsọ̀rọ̀ àwọn oríṣiríṣi ẹgbẹ́ ayé àtàwọn ajàfẹ́tọ̀ọ́mọnìyàn àtàwọn náà wà ń bẹ̀ tó jẹ́ international lókàlùkù ń ṣètò àti kó oúnjẹ ìrànlọ́wọ́ oríṣiríṣi wọ inú Gaza bí Israẹli tiẹ̀ ń dọ́pọ̀lọpọ̀ kan padà kò jẹ́ wọlé láwọn nǹkan kọ̀ọ̀kan bẹ̀t àwọn ọmọ ìyá àwọn náà lọ́nà míì táwọn náà ń gbà gbé oúnjẹ mi wọlé kí adáwó fún Palestine kì í ṣe illegal o wọn àbí aláyọ̀ ń tọ̀nda tí wọ́n sọ pé illegal ni àfẹ́n bá fẹ́ parí àfẹ́ Ọlọ́run fẹ́ bínú sí i ṣé ẹni tí wọ́n wó mọ́sálásí rẹ̀ tí wọ́n wó lé rẹ̀ tí wọ́n pa tí wọ́n ṣe léṣe dànù àwọn tí ń bẹ lọ́sípítù over 75,000 tí ń bẹ lọ́sípítù àwọn hospital gan wọn tó destroy wọn over 30,000 tó ti padà nù àwọn ọmọ wọn tó ti di ọmọ òrukàn ta ni ó tọ́jú wọn àwọn tó ń jẹ òwọlé kò wọlé wọn ti bà omi tí wọn mú jẹ́ kò sómi mọ́ kódà tójú bá ti rọ̀ àwọn máa lọ máa mú omi lórí kọ́tà lójú títì báyìí wàláhì tàlá wọn ní ìdìrànlọ́wọ́ yín àwa sì ń gba inú wọn bá lọ́wọ́ Palestine ní embassy ní Abuja ọ̀rẹ́ ni wá tiwọn o ó ti tó gbọ́ ọdún tàbí bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ láwọn ọ́fíìsì míì náà mo ṣe wà mọ́ wa no board of trustees ìjẹ́ máa ń pè ní By Qudus Institute worldwide organization ara wọn board of trustees ni ó dá káfí nǹkan ránṣẹ́ sí wọn láti bí iná ẹ ń bá ní nǹkan ara ní wá bẹ́ẹ̀ ní Imoran àyà wa bẹ́ẹ̀ 130 something ọlọ́run ní alladhina yunfiquna fi sarra'i wa dharra'i àwọn tí ó ṣoríire àwọn tẹ́mi ọlọ́run ó dùn òtì àwọn táwa ọlọ́run tá a kà kún ọlọ́run yunfiquna fi sarra'i wa dharra'i alladhina yunfiquna fi sarra'i ọlọ́run bínú wọn máa ń dùn bí nǹkan bá rọrùn wọn máa náwó tọ́pọ̀ tó wá di àsìkò ìnira náà wọ́n máa ń nà bágbára wọn bá ṣe lọ àsìkò ìnira lè yí àmọ́ ìnira ò ju ẹnu tá a sọ yìí lọ times 100 ní táwọn wí ní jẹun ara tí ń níyìn ìtọ́jú bẹ́ẹ̀ lọ ní wọn àmọ́ wọn tó ń pa àwọn wọn ń wọlé wọn ń jà wọn lógun lọ́wọ́ wọn ti kọ́ọ̀tù íńtánẹ́ẹ̀tì wọn ti kọ́ọ̀tù iná wọn kọ́ọ̀tù omi tí gbogbo òlu ń mu torí omi tí gbogbo òlu ń mu omi kan náà ni wọn ti kọ́ọ̀tù gbogbo ẹ̀ omi dáadáa wọn mu àrùn sì ti pọ̀ wọn ń ṣèkì ni so tá a bá lè fi ràn wọn lọ́wọ́ lálẹ́ òní láago 8:30 àkójọ ṣe ìmọ̀ràn ní dárò ìjẹra gbogbo anáà nàìjíríà wà bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ láti ṣàdúrà fún wọn àti láti gba donation jọ fún wọn gbogbo ẹni tó bá fẹ́ donate yóò wù wá tó bá ti donate tán nọ́mbà ọ̀kan náà àwọn èèyàn wa send orúkọ rẹ àti owó tó donate yẹn tó dáa fẹ́ kí ogun orí kálukú báyìí pé ntí lágbájá donate rẹ gbogbo àwọn orúkọ yẹn àti ń kó jọ kó dà láàrin Monday sóni àti gba 900,000 naira plus jọ yóò sì jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run torí gbogbo 900,000 tẹ̀wé wọn kò tí fẹ́ẹ́ ju bíi $600-700 lọ 900,000 naira inú ònira làánà àti kójọ o ara òní níyó o gbogbo tí ń lọ yọ ọ́ dẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ ní bá lọ èmi náà ní bá lọ Ọlọ́run yọ wá ń bẹ̀ ìjẹ́ ẹ̀mú wa kò ní nira ẹni tó ti nira fún Ọlọ́run ṣẹ̀dẹ̀ bàbá wa Bola Ahmed Tinubu Ọlọ́run tọ́ sọ́nà yọ kọ́ máa ṣe yọ gáìdì ẹ̀ kò ní í ṣe nípa àṣàn fún wa dáadáa tó wù ú Ọlọ́run yóò bá tọ́ sọ́nà lé lórí bisimilayi náà tẹ̀yìn. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا